Mo ní ibikíbi tẹ́ bá rí yẹn já sí o. Àwọn tó sì lọ bá àwọn náà mọra wọn. Àwọn náà ní ń sanwó sùkúù rẹ̀. Ọ̀ní Adéyẹyè lọ́lọ́ba ló ń sanwó sùkúù rẹ̀. Òun náà ní àwọn ní àmọ́ bẹ́ẹ̀ ṣe bára wọn ṣe. Wọ́n fún wọn tó. Mo kí gbogbo apá kú dédé àkókò yìí níbikíbi tí ẹ bá ti láǹfààní láti mọ wò mí láti mọ gbọ́ mi. Adélùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé tí ó tún sọ lówó ẹ̀ ní mọ̀sọ̀mọ̀sọ̀ Àkàndọ̀rọ̀ Awíkòǹkò lórúkọ tèmi. Àjàó Àró Awíkòǹkò aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ màmá pé kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe mo kí nínú ilé mo kí ń lẹ́ẹ̀dẹ̀ yìí àánú Olódùmarè ní fi ń sílẹ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé oríṣiríṣi awuyewuye ní wáyé láti ìlú Ìwó tàbí látọ̀dọ̀ Ọba Adéwálé Àkànbí Abdulrasheed tìlú nílùú Ìwó. Oríṣiríṣi òkò ló ń wá láti bẹ̀ sílé Ifẹ̀ àti Ṣọ̀ọ̀ni directly or indirectly. Àwọn tó wá directly ọ̀pọ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun náà ni Ọba Adéwálé Abdulrasheed ńlọ accuse Ọọ̀ni Adéyẹyè wípé ìyàwó òun Chanechin wọ́n plot ẹni wọ́n plan ẹni wọ́n package ẹni ṣùgbọ́n gbà tí a padà mọ̀ bí Chanechin ṣe dọ́dọ̀ ẹ̀ a ṣàlàyé ẹ̀ nígbà náà tí ẹ bá gbàgbé pé kí lorúkọ ọba yìí nílùú Èkó irọ́ o Elégùṣì ọba Elégùṣì ní ṣe nǹkan lọ́dún náà lọ́hùn ńbẹ̀ lòun àti Chin ti pàdé. Chin sọ̀rọ̀ a lo fídíò ẹ̀ a lo voice ẹ̀ níbi tó ti sọ wípé ìgbà tó dòru tó rún kú òun mutí yó tó dòru tó rún kú òun lọ sùn sí yàrá kan jíjí tó ń ó jí ló ń bá Ọba Adéwálé Àkànbí lórí òun gẹ́gẹ́ bó ìsọ́ngbà náà ni bàbá sọ fóun pé wọ́n bá ti bá lórí ohun gbogbo bọ́ bá ti lè bà léèyàn báyìí òkúta ti wọ̀ o kò sẹ́ni tí ó tún fẹ́ mọ́ o àfẹ́ni tó bá máa kú o látàrí eléyìí ó ti di olórí ọba náà nu torí òun òkú ní kẹ́ ṣèwúyè wọ́n ti mú un gẹ́gẹ́ bí ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Now gbogbo àwọn awuyewuye yẹn ti lọ fídíò kan ni mo tún wá bá pàdé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Olúwo sọ nípa Ọọ̀ni Ọọ̀ni ò kí ń fèsì Ọọ̀ni ò lè fèsì Ọọ̀ni ò ní ever fèsì because asínwé òun kìnnì kan ẹgbẹ́ra ọ̀bọ̀n aṣíwèrè ọ̀kan jù àtòǹtò lè bákan náà wọ́n ṣe rí wọ́n á ní ẹni tí bá ń bọ́ lọ́kùnrin jiyàn ní ọ̀pá àti pé asápẹ́ fún wèrè jó àti wèrè the same thing làwọn méjèèjì gbogbo àwọn nǹkan yìí ńgbà tó jẹ́ wípé Ọọ̀ni ní level aláṣọ funfun ni kò ní fẹ́ bélépo sọ̀rẹ́ Ọọ̀ni ti ráwọn èèyàn kan gẹ́gẹ́ bí elépo tí wọ́n mind láti fọwọ́ epo yí aṣọ àlà tó ń wọ̀ ìdènà tọ̀ ni kì í fi dá wọn lóhùn. Fídíò tí mo wá bá pàdé òun náà ni Ọba Abdulrasheed ti dárúkọ Ọọ̀ni tilé Ifẹ̀ wípé ńgbà tó ń ó lè Chin kúrò ní pálásì òun lè tọmọtọmọ òun ò jẹ́ kí mọ́tò gidi ó gbé bọ́ọ̀sì ló ń jẹ́ kó gbé bọ́ọ̀sì tó wá gbé ọ̀hún gan lẹ́yìn tán ti gbé tán òun bùn àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan ni. Ó wá ní Ọọ̀ni Adéyẹyè ní Tògóòsì náà lọ gbalé fún Chin náà ní sanwó iléèwé ọmọ ní sanwó ilé àti nǹkan kan bẹ́ẹ̀ bá wà wò dáadáa fẹ́ni tó bá current ẹ mọ̀ wípé ńgbà tí Chanechin tó kù òní wò ó sunkún sórí social media ní pé anybody tó bá lè help òun kí wọ́n help òun. Aláṣírí bí Ọlọ́run ọba mi ò sí kò ní burúburú kọ́ mọ́ kéèyàn kankan mọ́ ni àwọn èèyàn kan ń bẹ wọ́n nígbàgbọ́ pé ibi tí wọ́n pa ọ́ wà ibẹ̀ ni wọ́n tu ọ́ ni wọ́n ibi tí wọ́n pa ọ́ wà ibẹ̀ ni wọ́n gbà ọ́ wà
ibi tí wọ́n mú ọ wà ibẹ̀ ni wọ́n tú ọ sílẹ̀ wà. Ọ̀dà níwọ̀n bàgbà tí obìnrin yìí sàmọ̀ ọ̀ ni bọ́ bá sunkún sí bàbá lọ́rùn èèlò ni wọ́n wá ń gbalé ṣé bàbá sọ pé àwọn ò lè gbalé fún ni. Nínú fídíò kan Olúwo sọ wípé òun rí wọn lóòtẹ́ẹ̀lì kí làwọn méjì lọ sí lóòtẹ́ẹ̀lì ìjọ tí wọ́n jáde ìjọ tí Chinyìn jáde ibi tó ti lọ pàdé Ọọ̀ni lóòtẹ́ẹ̀lì ń tán ṣe lóòtẹ́ẹ̀lì kò yẹ nìkankan látọ̀dọ̀ Olúwo. Oríṣiríṣi nǹkan tó ní ọ̀sá fi fèsì ńlọlúwo ń sọ lélẹ̀ tó ń gángan sì mọ̀ wípé Ọọ̀ni tí Ilé-Ifẹ̀ ò ní fèsì òun lámọ́fàfà ni wọ́n fi ṣe ìdí igi làbá n kò sì nílò àmì fàágùn fún rárá. Fídíò eléyìí tí Olúwo ti kọ́kọ́ sọ̀kò ọ̀rọ̀ sọ́ọ̀ ni ẹ̀já kọ́kọ́ wo eléyìí ká tó wá wo eléyìí tí mo mú wá gangan lónìí ẹ ṣé pọ̀. This message is for Nigerians, most especially the Yorubas. I'm saying this because I want other Nigerians to know. When I get on the throne, we see me talking about this Ooni Adeyeye. You can see me talking about what you don't know. I will tell you today. The governor of Osun State, commissioners, and all. This I helped Ooni Adeyeye, but because Ongbe Orisha law, he was holding Orisha as and me, God has put me as above Orishas, as a king. Well, let's look at it. And because of that, as a kingmaker or somebody that helps a king to become the king that I was, he doesn't want me to say the story in the future. He was looking for my downfall. Then the next thing, they packaged a woman. It was a woman that was packaged for me, but I don't know her, from Canada. But it was packaged for me, it was a setup. After they set me up, they were talking to her in our own, she was in my house and they were talking to her and setting me up. Setting up with videos, setting up with many things. Ya video, Nino ya, this wife will be, this supposedly wife, an ex-wife, well, it was dead. They sent him to my house and they were communicating with her. She was there for over 3 years. She had a child, which I don't even know if it's my child now. I have to confirm that through DNA. Because they want her to kill me. She poisoned me 2 times. They set up assassination attempt. They did everything so that maybe their Orisha or the gods will kill me. But they failed. After I kicked this woman, when I found out the secret and I kicked this woman out, it was this Ooni Adeyeye Enetogunwusi that asked him, what was the lady doing with him in the hotel? I won't mention the hotel, but when there's clarification, I will be mentioning. I'm also kí ni ẹ ń ṣe ní hòtẹ́ẹ̀lì papọ̀ lẹ́yìn ìgbà tó òun náà ló gbalé fún àtọmọ àtìyàwó ní Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì. Ẹ wá ní mò ń sọ̀rọ̀ tó bá jẹ́wọ́ ni ìyàwó tó fẹ́ pàwọ́, ẹ̀yin ọmọ Yorùbá o, tó bá jẹ́wọ́ ni tó bá jẹ́yìn ni ìyàwó tí wọ́n sẹ́ẹ̀tì sínú ilé ẹ̀ tó wá pa tí ò rí ọ pa. Ìjà yóò lè tán láti máa bá lọ, èmi ò sì ṣe é pa. Ọba àṣọògùn títí Òrìṣà ọkàn Ṣàngó ò lè pè mí bàbá mi ní Òrìṣà, bàbá mi ní Ṣàngó, bàbá ńlá mi, ṣùgbọ́n ọmọ gbọ́dọ̀ ju bàbá náà lọ. Mo ti dọba lẹ́nìí, Ṣàngó ò lè pa mí, Ṣàngó is a criminal. Ògún ò lè pa mí, Ògún is a criminal. Àwọn bàbá ńlá wa ni, they are not criminals, so they won't be killing their children. Ògún àti Ṣàngó ìpààyàn
Ọlọ́run ọba Olódùmarè nìkan ló mọ̀ gbà tẹ́yìn kọ́ máa gbógun tò kọ́ máa ṣe gbogbo ẹ̀ wọ́n ní Ọọ̀ni ó suspend mi Ọọ̀ni lè suspend èmi lọ́ba paramount ruler ó suspend another paramount ruler so ojú mi lọ ní àgbáwò àbó fipò ojú mi lọ yamba set 1 2 3 ní Ọ̀ṣun kò ṣe pé àwọn paramount rulers wọn ò kàn lè kó gbogbo wa sí number 1 àwọn tá a jẹ náà paramount rulers so kó ń kálukú lọ máa ń pé n ti ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjì lọ bẹ́ẹ̀ bá ti ṣe bí sí mi níjọ lẹ́yìn nígbà òun ṣéun àmọ́. ṣùgbọ́n ẹgbọ́n nǹkan tí ọba Abdulrasheed Adéwálé Àkànbí sọ èmi rò wípé bàbá lé ní bàbá bá ní ìwọ̀n làbá ní sọ̀tá mọ́ àti pàápàá bàbá bẹ́ẹ̀gùn ilé bàbá ẹni fọ́dún méje tí ò gbé ni èsì já fílẹ̀ káwọ́ sàmì ìtẹ̀lé lẹ́yìn kéèyàn ó ṣe níṣe pé kéèyàn ó fààyàn kan wálẹ̀ kó tó lè gòkè Ọlọ́run gò nínú dídùn sí i ẹ bá ń bínú sí yàn lèyàn máa ń bínú sí ẹ bá ń báyàn jà lèyàn máa ń bá jà èyàn ò kí ń kírìẹ̀tì ìjà ń bi tíjà ò ti sí wọ́n lè yàn jù ọ lọ oníjọ́ kan ni ìwọ lọ ẹ̀sẹ̀ ń sọ pé sójú ọ lọ ni ṣé òjú ọ lọ ni ayé mẹ́rin tó jù ní ẹ̀yin méjèèjì ọjọ́ orí kọ́ ìbànújẹ́ lọ́jọ́ orí gan Yorùbá wí wọ́n nípò làgbà ìbànújẹ́ lọ́jọ́ orí kò dùn mí àgbàlagbà ń bú ọpa lẹ́ẹ̀mẹ́fà torí ìyẹn alẹ́ àná kò dùn mí ẹ̀kan là wí kò dùn mí ẹ̀kan ló dùn lẹ́nu wọ́n kò dùn mí Ọlọ́run kò dùn mí ìwàláì kò dùn mí ó dùn ọ́ ọkàn mọ́ bó ṣe sọ ni so kò sẹ́ni tí ó wà sọ pé kọ́ba Abdulrasheed Adéwálé Àkànbí ó panu mọ́ torí pé ní tó bá wí lẹ́nu ló lè fẹ́nu ẹ̀ sọ ìwọ̀fà lẹ́nu ní tó bá wù kálukú ló lè fi ṣe Ọlọ́run bá fún kálukú ń tiẹ̀ àtẹni tó ń rọ̀ọ̀nù tiẹ̀ bíi diarrhea àtẹni tí ń rọ̀ọ̀nù ẹ̀ anyhow kálukú wa náà ní ń lo ẹnu ẹ̀ láti sọ nǹkan kan láti ṣe nǹkan kan nígbà tó wù ú lásìkò tó wù ú fún nǹkan tó wù ú. well n ò fẹ́ ṣe ní ọ̀rọ̀ méjì ni o pé àti gbọ́ lẹ́nu ẹ̀ ká tún ẹ̀sẹ̀ mọ́ àti sọ́tẹ̀ tẹ́lẹ̀ fídíò eléyìí tí mo mú wá gangan náà ni mo fẹ́ ṣàfihàn rẹ̀ yìí mo kí n pẹ́ kú kàlẹ́ àánú Olódùmarè ò ní fi sílẹ̀ ṣe pọ̀ God bless you. wọ́n bẹ̀rù ẹnìkan tọ́kọ́ bá tó bẹ́ẹ̀ tọ́kú wọ́n sponsor rẹ̀ ọ̀wọ́lé wọ́n tún ní kí á pa wá Canada gbogbo ẹ̀ ọjà sí pàbó ikú wọlé tọ̀ mí mo lé kú jáde mo lé ìjọ mo ń lé gẹ́yìn jẹ́ wọ́n fi mọ́tò gidi pé bọ́ọ̀sì mo ní wọ́n fi pé nígbà wọn fi bọ́ọ̀sì ń pè tán mo wá tó fi bọ́ọ̀sì mo tó bùn yàn bọ́ọ̀sì mo bún football club ẹ̀ mo ní ẹ̀ mo ní ibikíbi tẹ́ bá rí mi ẹ já sí o àwọn tó sì lọ bá àwọn náà mọra wọn àwọn náà ní ń sanwó sùkúù rẹ̀ Ọọ̀ni Adéyẹyè lọ́lọ́ba ló ń sanwó. kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ má kà lálálẹ́ ẹ má kà pépà bò ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá apákan ara máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe
kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́tí lé lọ́mọ ogójì ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ gómìnà Ìyájẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyájẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti pòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni bó lè jẹ́ Port Harcourt ni bó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyájẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyájẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Ọ̀ní Adéyẹyè lọ́lọ́ bá lọ́sàn-án òṣùkú. Òun náà ni àwọn ní àmọ́ bẹ́ẹ̀ ṣe bára wọn ṣe. Wọ́n ń fún wọn lówó, wọ́n fún wọn gbogbo ẹ̀, wọ́n sanwó òṣùkú, wọ́n sanwó gbogbo ẹ̀. Àwọn náà ni ń fún wọn lówó. Obìnrin Chanel Ọ̀ní Adéyẹyè Ìlọrin náà lọ gbà padà. Tó ránṣẹ́ náà kọ́ lọ́gbà. Àti àwọn kan tí a ń pe àwọn tí wọ́n bá lù yìí ogun wọn pàdé pọ̀ àtọkùnrin kan elétè ìjẹ̀bẹ̀lẹ̀ báyìí. Àwọn bàbá dáadáa wà lù yìí ká máa sọ̀rọ̀ yín dáadáa wọ́n ṣe dáadáa á sọ̀rọ̀ yín dáadáa kọ́lọ́ ń bọ̀ ọ̀run kẹ́ báyọ̀ rẹ̀ ọ̀tún bá báyọ̀ rẹ̀ mú kọ́lọ́ ń bọ̀ ọ̀run kẹ́ àwọn yẹn wà bàbá mi ṣe dáadáa lù yìí kọ́lá kan. Ọlọ́pọ̀ ọ̀rẹ́ Professor Láolú òde wa ń lu yìí wọ́n tún lu ìṣe àwọn tẹ́ kòwó sí lọ́tẹ́ ní tí gbogbo òwú ọmọ ẹ̀kọ́ ìfọkànbá àwọn áìbọ̀tì kí ayé mọ́jà ó kí ayé mọ́jà ẹ sọ fẹ́ tó bá fẹ́ jọba ń lu gbé nǹkan rẹ̀ ṣe káàtì ẹ̀mẹ́ pé tó ọba jọba ìtọ́ ọba ṣe ọba tiẹ̀ ṣe ju ọba tó wà fẹ́ máa rí nǹkan kan tẹ́ ń ṣe àbíkẹ́ mọ́ sponsor àwọn èèyàn kí á dàlú kí á bàlú jẹ́ ká lè jò gidi fẹ́ wá kí á ní kí á yìnbọn kí á lọ ṣe ní sùtá ẹ̀jẹ̀ ká lè jò gidi ọwọ́ wo afẹ́mọ́ káwọn àlejò ńláńlá wò wo àwọn láwọn èèyàn
mo léèyàn mo ní àwọn èèyàn gidi tí a fẹ́ wọ̀ wò ṣùgbọ́n etí wọn rán wọn láti máa ṣe fún wọn. Pásítọ̀ kan agbéwá látàkúrẹ́ ọmọ Òwò ni gbéwá látàkúrẹ́ ní ọdún méjì sẹ́yìn. Ògúnmọ́dẹ́dẹ́ ó sì bẹ́ẹ̀ máa kúrò ní Ìwòdè wọ́n dẹ̀ yìnbọn. Ẹ má máa bàlújẹ́ máa ń torí pé ẹ̀wù ọba dẹ́jẹ̀. Àmẹ́ tó ṣe é nù yín ṣùgbọ́n ẹ̀tọ́ bá ṣe é nù yín kọ́ lọ wáwọ́ ẹ̀ bọ́lẹ̀. Wọ́n tó bá fẹ́ jọba ṣe nǹkan dáadáa sílùú jẹ́ kí ìlú rí kínú ìlú dùn sí ọ́. Kèsè ká gbọ́ pé ìjà lẹ́ sponsor. Kí ni máa jẹ́ èèyàn ta nǹkan yìí? Ọba yìí ta nǹkan yìí ẹ̀ èmi mú nílẹ̀ wò. Mo lọ́ọ̀bì kankan. Ẹ káàbọ̀ padà. Well, ìjọba ṣòfin kọ̀rànkà kò sẹ́ni tí ó ṣòfin àjẹ́. Ìtakata bá jẹ ní fi lọ́mọ ẹgbẹ́ ẹ̀. Béèyàn bá rò wípé ẹnìkan ro kú sóhun àbí wọ́n ń lékú sóhun àbí wọ́n ń ṣògùn nítorí òun, ká pé olúwa rẹ̀ lẹ́ni tó tu tọ́lẹ̀ tí ń fẹsẹ̀ rá ọ̀ràn tí ń tó fi tó onítọ̀ ṣeré ni. Sọ Àkàndọ̀rọ̀ Awíkóńkó mi kọ́ ni wọ́n sọ nǹkan kan o. Ntọ́ bá wọ bá Àkànbí ní kọ́ máa sọ, ntọ́ bá wù kábíyèsí ní kọ́ máa rò létè. Òun léyàwó jáde ṣé nǹkan rí wá ni? Odidi ọba sọ pé mo lè jáde kó nù kíní ọmọ tó bí fún mi gan-an àti ìmọ̀ bóyá mi ló mo ní DNA láàfin mọ̀ odidi ọba láàfin lórí àpèrè ọba. Ẹ ní Adéyẹyè náà lọ́gbàálé fún náà ní sanwó sukú àwọn ọmọ. Kí nìyẹn túmọ̀ sí? Àwọn ọ̀jọ̀gbọ́n tí ń wò ti mọ̀ wípé kò sọpọlọ kankan ń bẹ, kò sí nǹkan tó ní ìtumọ̀ kankan ń bẹ. Torí pé kò sẹ́ni tí ò lè ràn yàn lọ́wọ́, kò síbi tí ìrànlọ́wọ́ ò ti lè wá. Gbàmígbàmí là á gbà. So Ọlọ́run nínú àánú ẹ̀ yọ́ ṣàánú gbogbo wa o. Gbogbo wa ti rure kọ́lọ̀ wọn jẹ́ àsọ rẹ̀. Àkàndọ̀rọ̀ Awíkóńkó ló kọ́ mi. Àjàó Àrò Awíkóńkó aṣọ olùjọ ọlọ́rọ̀. Ẹ rí pé wọ́n sọ púpọ̀. Mẹ́wàá yí ẹjọ́ ó fi ọmọ rẹ̀ fọ́kọ mẹ́fà. Wọ́n wá yí ẹjọ́ lọ́tẹ̀ yìí. Ẹ like follow page mi lórí Facebook Awíkóńkó TV. Ẹ subscribe sí YouTube channel mi Awíkóńkó TV. Ẹni kan pàtàkì tí mo fẹ́ tẹ́fẹ́ já kájọ sọ ẹjá sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà ilẹ̀ káàró òjìrì oníwọ́mi. Orílẹ̀-èdè ilẹ̀ káàró òjìrì onídàrú. Ìlú ẹnìkọ̀ọ̀kan ayé ó tòrò mẹ́nimẹ́ni. Àtàwọn ọba tán ń sọ̀rọ̀ bí èwe àtàwọn èèyàn tán ń sọ̀rọ̀ bí àgbà. Àánú Olódùmarè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀. Ó dàbọ̀ ó dìgbà kan náà. Á tún pàdé báyìí gàrí o. Awíkóńkó Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awíkóńkó Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awíkóńkó Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awíkóńkó Development Fans Club Worldwide, ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 2729. Awíkóńkó Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa.
lọ.